tó ọ̀rọ̀ rẹ wo gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àràǹdá ẹkùn tí ò bá jọjú ẹni kan mo lógìnní kó bọ́ta kó wá dá tiẹ̀ káwòrán. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà akọni Oòduà bẹ̀rẹ̀ sí ní rìnrìn àjò sí ilẹ̀ Yorùbá sáwọn lọ́balọ́ba pàápàá jùlọ lórí òmìnira Yorùbá òmìnira tara wọn àti ààbò orílẹ̀-èdè Yorùbá. Bàbá wa bàbá aládùúrà bàbá Máṣọkúnmọ́ bàbá mà ti dìde bàbá sọ àwọn gbólóhùn ọ̀rọ̀ kan kí lọ́lọ́run sọ gan-an nípasẹ̀ ìrìn àjò Adéyẹmọ Ìgbòho Òòṣà sí àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá. Kí ni bàbá sọ pé ó máa ṣẹlẹ̀, kí ni káwọn ní ká máa retí láìpẹ́ láì jìnnà. Ọmọ Yorùbá ẹ bá ń farabalẹ̀ kẹ́ ẹ wo fídíò yìí, ẹ gbọ́ àwọn nǹkan tí bàbá sọ gangan pẹ̀lú àwọn àsọtẹ́lẹ̀ gbáǹkọ́gbìn. Ẹ̀yin tẹ́ ẹ sọ pé bóyá ṣé olóṣèlú ni, ṣé ń lọ bẹ̀bẹ̀ òṣèlú ni àbí wọ́n ń lò ó fún kàmpéènì tó ẹ farabalẹ̀ gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Ẹ gbọ́ itú tí Bọ́lá Ahmed máa pa, ẹ sì gbọ́ nǹkan tó máa ṣẹlẹ̀ sí olóyè Àrẹ̀mú Ọbásanjọ́ àtàwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, ìjà láàrin Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀ọ̀nìrìṣà. Kí ló máa ṣẹlẹ̀ gangan, kí ni ká máa retí? Gbogbo ẹ̀ níbẹ̀ nínú ọ̀rọ̀ ìfọ̀rọ̀wérọ̀ tá a ṣe pẹ̀lú bàbá Máṣọkúnmọ́ nígbà tí wọ́n darapọ̀ mọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà lórí ìrìnkèrindò sí àwọn ọba ilẹ̀ Yorùbá. Ẹ wo, ẹ má jẹ́ ń gbà yín lásìkò, ẹ jẹ́ ń fi yín lẹ̀ fún bàbá. Ọ̀yá òun rèé. Kó má gbẹ́kẹ̀lé àwọn èèyàn yìí ń tẹ̀lé. Kó má gbẹ́kẹ̀lé wọn. Bàbá wa rẹ̀ ni tó fẹ́ ṣe bí kò fẹ́ gba àbọ̀dé kọ́. Ṣùgbọ́n Olúwa sọ mí rèé kójọba. Ògbọ́ ìbá aṣọba, ìbá ṣe gómìnà, ìbá ṣàwọn èrò, ìbá gbàbọ̀dì tí alálẹ̀ ilẹ̀ Yorùbá máa fi jẹ́ o. Yìí máa ya wèrè o. Ẹ ó dà. Ẹ má fọwọ́ kan ẹni àmì òróró Ọlọ́run o. Ta ni? Àtàwọn ọba ìbálògbà bọ̀dì. Ó sàn kan bá kí Ìgbòho bá ń wá wọn bọ̀ nílé kan sá kúrò. Ẹ ń gbọ́ yín. Ó rọ̀ wọ́n lọ́rùn kí Ìgbòho bá ń bọ̀ á kí wọ́n ní. Àwọn rẹ̀ pé kó má bọ̀. Bẹ́ẹ̀ni. Tá a bá mọ̀ pé máa bàbí oúnjẹ wọn jẹ kan sá kúrò nílé. Ìyẹn ni pé fàpẹẹrẹ tán bá rí i pé yóò bàjẹ́ àwọn jẹ́. Kan pọ̀ ti lọ sí Amẹ́ríkà. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko, ẹ ṣé tẹ̀ ń wò wá. A kú àsìkò yìí ó gbogbo èèyàn mọ ọkọ Yorùbá. Wọ́n dá yín lóhùn, wọ́n kí bàbá. Ẹ káre o, ẹ káre. Bẹ́ẹ̀ lọmọ ọkọ ń ṣe ìṣírí bẹ́ẹ̀. Hey bàbá, ibi báyìí mo ti fẹ́ bẹ̀rẹ̀. Ní ìwòye àná mo wà pẹ̀lú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, a wọlé láti ìlú Gbọ́rọ̀. Àwọn òpin ọkùnrin ogun. Bẹ́ẹ̀ ni wọ́n ti fún bàbá lórúkọ míì ní ìsìn yàtọ̀ sí Ìgbòho Òòṣà. Wọ́n ní ìmọ́lẹ̀ Yorùbá ni àwọn ọba kan ń fún lóríṣiríṣi ni, àmọ́ bẹ́ẹ̀ kọ́ là ń lọ. Àwọn èèyàn máa rí wò nínú àwọn póòstì tí a ti jù síta, wọ́n á rí gbogbo ẹ̀ bó ṣe ṣẹlẹ̀ gangan. Bàbá. Mo ń dá ẹ lóhùn o. Àmọ́ àwọn kan wá bẹ̀rẹ̀ sí ní pè, wọn kan send message pé ìrìn àjò sólóyè rìn yìí pàápàá jùlọ nírú àsìkò yìí tí àwọn olóyè àwọn ìjọba wa tí wọ́n ń retí wọ́n fẹ́ dìbò ní 2027, tá a sì mọ̀ wípé àwọn ọba kan wà tójú olóṣèlú ni wọ́n. Ọ̀dọ̀ àwọn ọba yìí ni olóyè Sunday Adéyẹmọ sì ń lọ pẹ̀tò security o, kí wọ́n òmìnira Yorùbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wípé tó kó ṣọ́ra o, ṣé omi ò lè gbẹ̀yìn kó wọ ìgbín lẹ́nu látàrí àwọn ìrìn àjò yìí. Bá nítọ̀ bọ́ bá rí bẹ́ẹ̀, àwọn ọmọ bíi tí àbá fi sí nínú àwọn bàbá wa tó jẹ́ bàbá ẹ̀mí
ká tẹ̀ sọ́dọ̀ yín pé ẹ gbọ́ gẹ́gẹ́ bí ìwádìí torí mo gbọ́ pé gbogbo bí ó ṣe ń sọ ẹjọ́ ń sọ̀rọ̀ pé ẹ̀ ń fẹ̀mí tọ́ lọ́nà pé tó. ṣé àwọn èèyàn tẹ́ ń pè mí bẹ́ẹ̀ ń pè mí pẹ̀lú Sunday ìrìnàjò ń rìn bẹ́ẹ̀ ń pàjọ ń sùn. bẹ́ẹ̀ ni wọ́n ń pè yín. bẹ́ẹ̀ wà. pé tó ìrìn tó ń rìn yìí àbí. ààrẹ ọ̀nà ẹ̀jọ̀ ẹ bá bẹ̀ wọ́n fẹ́ kàn fi wọ́n sí gúrúùpù mi wòlíì rẹ̀ mi o Sunday Igboho kò mọ̀ mí mọ́ ìmọ̀. ẹ tí ìpàdé lójú korojú. àìtí ìpàdé lójú korojú. tọ́. ṣùgbọ́n òun máa sọ òun. ó yẹ ká nífura o. ká bá ń sàlẹ̀ ẹni lọ. ká bá sìn ká bá dé kọ̀rọ̀ ẹ̀yẹ ká fura o. torí gbogbo àwọn èèyàn ńlá báyìí. àtàwọn èèyàn ṣe gúrúmọ́ lẹ́yìn ẹ̀. ẹ mọ̀ pé ṣe Júdásì lẹ̀ mọ́ Jésù tipẹ́tipẹ́ o. bẹ́ẹ̀ ni. iṣẹ́ akánì lẹ̀ mọ́ Árónì tipẹ́tipẹ́ o. bẹ́ẹ̀ ni. iṣẹ́ kí olóyè kó máa fura o. kó máa fura. báwa o. Olúwa ò sọ fún mi pé wọ́n á ṣàṣetì o. Olúwa ò sọ fún mi pé wọ́n á ṣàṣetì. Ọlọ́run ò sọ pé yóò ṣàṣetì. ọ̀dà pé yóò ṣàṣeyọrí ni. wọ́n á ṣàṣeyọrí. ọ̀dà. láàrin ẹ̀gún àti ṣọṣọ. múre màrìwò ìṣọlá. láàrin ẹ̀gún àti ṣọṣọ àti màrìwò. múre màrìwò tí òun ni màrìwò ìṣọlá níṣẹ̀ṣọ́. ó máa borí. ó máa borí. àmọ́ bàbá inú ìbéèrè tí mo béèrè lẹ́ẹ̀kan ni pé. kó má gbẹ́kẹ̀lé àwọn èèyàn yìí ń tẹ̀lé. kó má gbẹ́kẹ̀lé wọn. bàbá wa rẹ́ni tó fẹ́ ṣe bí kò fẹ́ gbé àbọ̀dé kan. ṣùgbọ́n Olúwa sọ mí rèé kó jọba. ìbá àṣọba ìbá àṣe gómìnà ìbá àṣàwọn èrò ìbá gbàbọ̀dì tí alálẹ̀ ilẹ̀ Yorùbá máa fi jẹ́ o. máa ya wèrè o. ó dà. ẹ má fọwọ́ kan ẹni àmì òróró Ọlọ́run o. ta ni. àtàwọn bá lọ́gbà bọ̀dì. ó sàn kan bá kí Ìgbòho bá ń wá wọn bọ̀ nílé kan sá kúrò. ẹ ń gbọ́ yín. ó rọ̀ wọ́n lọ́rùn kí Ìgbòho bá ń bọ̀ á kí wọ́n ní àwọn rẹ̀ pé kó má bọ̀. bẹ́ẹ̀ni. tá a bá mọ̀ pé máa bàbí oúnjẹ wọn jẹ kan sá kúrò nílé. ìyẹn ń pé fàpẹẹrẹ tí wọ́n bá rí i pé yóò bàjẹ́ àwọn jẹ́. nǹkan kó ti lọ sí Amẹ́ríkà. ṣùgbọ́n kò sí mọ́ màmá àfọlé ṣe o. ní kíkójọ wọn máa kó ara wọn jọ. kì í ṣe nípasẹ̀ Ọlọ́run o. gbogbo àwọn tó bá dìtẹ̀ sí òmìnira yìí Ọlọ́run ló máa dá wọn lẹ́bi o. ọ̀dà bẹ́ẹ̀. òun máa fojú ọláwọn gbolẹ̀ o. ìyẹn ò tí ì burú jù. òmìnira ilẹ̀ Yorùbá bó ti dé báyìí mẹ́bà nìkan ṣe pàdé wọn lọ́sọ̀ọ́ mìíràn mò ń sọ o. ibi ó ti dé kò ṣeé dá dúró. lójú àwọn olómìn bí kí bàbá pòfẹ́sọ̀ kọ́ta ẹ̀ṣùgbú lulẹ̀ kò kú. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ló ṣe rí lójú wọn. wọ́n rò kò dáa. ṣùgbọ́n máa wí ogun bá fọ ọgbọ̀n. ìyọ́ Ọlọ́run ti ṣe sẹ́ni lè dàrú o. kò ṣeé ṣe. ẹsẹ̀ ń lè dàrú o. àárọ̀ ni ọwọ́ wọn wọ̀. gbogbo agbára àwọn èèyàn lò nígbà mo wà lóyún o. ọdún 10. wọ́n dẹ̀ bí mi èmi náà rè o. bẹ́ẹ̀ni. jókòó lẹ́ni náà ń pè mí o torí igi Ọlọ́run bá gbìn. igi Ọlọ́run bá gbìn. ẹsẹ̀ nílé fàtú o. láyé. Ọlọ́run ti gbìn ilẹ̀ Yorùbá. ẹni bá fẹ́ fàtú. ẹni bá fẹ́ fàtú máa kán lẹ́yìn wa o. ó dà ebi ò ní kú kò sì kàn ní lè rìn mọ́ ni. ó jẹ́ lè wà lórí ìjókòó. ṣe bí ò ní kù tó bá rówó wíṣíà
yóò rà tí ọba sì rí yóò máa ṣe bábílà ńlá nítorí ọlọ́run bábílà ńlá. ọmọ wí òwú ẹni bá dìtẹ̀ ẹ kúrò nídìí ọ̀tẹ̀ o. kí wọ́n kó oúnjẹ ọ̀tẹ̀. ẹ kúrò nídìí ọ̀tẹ̀ o eléyìí ò kì í ṣe bí àgbébáwà àgbébákọ olúwarè sọ fún mi bàbá má sọkún mọ́ o. pé gbogbo ẹ̀yin ń tẹ̀lé wọn kiri lóòótọ́ àtòdodo kẹ́ ẹ fi omijé fúrúgbìn ẹ máa fayọ̀ ká ẹ máa fayọ̀ ká. tó gbogbo àwọn tó ń gbìyànjú lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá. báre mo wí ẹ olótù. bàbá. mo Ọlọ́run ṣe wa mo ti sọ ní àsíá Yorùbá kó bá máa ṣẹlẹ̀ àrẹ òjijì ló máa bọ́ sí. bẹ́ẹ̀ ni ẹ sọ bẹ́ẹ̀. mo ti sọ ẹ olótù bí mọ́tò yẹn gbé sínú ọgbà kó jí láàárọ̀ kó bá mọ́tò ń bẹ̀. ṣẹ́kọ̀ wọn máa gbàgbà ìsọ́ndẹ̀ pàgbélé síbí orí ẹ kú oríire ọmọlẹ̀ Yorùbá. bàbá lórí ọ̀rọ̀ tí mo béèrè lẹ́ẹ̀kan àwọn nǹkan kan jọ mí lójú nígbà tí a bẹ̀rẹ̀ sí ní ìrìn àjò yẹn níwòye àná ló dà ní àkókò tá à ń sọ̀rọ̀ yìí on the 17 August tá a wọ ìlú Èrúwà láti ìlú Èrúwà a wọ láti Làlátẹ̀ a padà sí ìlú Gbọ́ra. ìlú Gbọ́ra jẹ́ kan nínú ìlú tí mo ti rò pé ó ṣeé ṣe kí kábíyèsí ó máa wà níkàlẹ̀. wọ́n dẹ̀ wà. kábíyèsí ń bẹ kalẹ̀ kódà ẹ ti wò ó. mo ti wí yín ní àwọn míì wà tẹ́ ń pè láṣíwájú ẹ̀yìn náà máa dúró ní àwọn kan wà yẹn pè lérò ẹ̀yìn. tí wọ́n wà wájú. máa wà wájú. nínú gbogbo ìlú méjèèjì Ìbàràpá méjèèjì Làlátẹ̀ náà nìkan là bá. Ọlọ́ọ̀dẹ wà. wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní bàbá lòdì. Ọlọ́ọ̀dẹ ní pẹ́ dé. wọ́n sọ bẹ́ẹ̀ pé bàbá lòdì. ẹni téèyàn bá ń ṣiṣẹ́ ń rọ olúwa èèyàn. wọ́n ní bàbá lọ sí òde. Ọlọ́ọ̀dẹ àwọn lọ́balọ́ba. bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe sọ náà nìyẹn. onírú Elérúwà ò tí ì débẹ̀ lásìkò tí wọn ò tí ì lọ tí wọn la fi bá wọn lé kò sí wàhálà kò sí wàhálà. ṣe é rí náwọn ọba yìí ń gbà bọ́dì méjì máa ṣíwọ́ ọṣẹ́ o. méjì péré. méjì. -2 nìyẹn. wọ́n máa ṣíwọ́ ọṣẹ́. ó ti dà kò sí wàhálà ẹ̀bẹ̀ lómi ọ̀bọ bẹ́ẹ̀. ṣe látọwọ́ Ọlọ́run o látọwọ́ ara ẹ wa o ẹni bá dẹ̀ para ẹ wà ní ìwé lọ́jọ́ ìdájọ́ o tó ṣe òbáṣẹ́ Ọlọ́run jẹ́ o. bọ́yọ̀ ti rò ó pin. ẹ mọ̀ pé kàkà kí lè òkú. máa gbẹ́lẹ̀ kan máa lọ múra àti gbẹ́lẹ̀ rí mo ṣe ń sọ. òkè ẹ mọ̀ pé kàkà kí lè òkú ẹ̀yin àgbàlẹ́ nílẹ̀ ọ̀ṣà kàkà kó ṣẹ̀ sí akúkú ṣẹlẹ́yà akú. ṣé ẹ rí ẹ̀dẹ̀ bá ń sọ ààrẹ wo mẹ́. ọmọ lódò òde. ọmọ Àbíbátù Mọ́gàjí. kó fura o. nǹkan kò lè ṣe bàbá ṣe yìí. ọ̀rí mi kó fura. ọ̀dà. torí kan bá rí pé àwọ̀sánmọ̀ ti padà lẹ́yìn òjò. wọ́n bá rí pé èsùrú ti pàdídà sí òde ńlọrẹ́ pé Yorùbá nation òmìnira ló ń ṣe. gbogbo ọ̀nà náà máa wá o. láti dojú ìjọba ẹ̀ dé. láti dojú òun fúnra ẹ̀ ní ṣùgbọ́n wọn ò ní rí ṣe o. àṣẹ. ẹ̀rín ló fi débẹ̀ ẹ̀ ní fi àárọ̀ kúrò níbẹ̀. àmín. ọkùnrin káàkùn ṣe eré o. ṣe eré kó dára. ṣe eré kó dára o. ẹni ayé bá kàn ẹ ṣe eré. bẹ́ẹ̀ni orin eégún abúlé wa wà. gbé kí wọ́n ṣe eré kó dáa. ṣe eré kó dáa ẹni ayé bá dẹ́kàn kó ṣe eré. ẹ̀ńtọ́ wà lọ́wọ́ ẹ̀ lónìí. ó lè máa sì lọ́wọ́ ẹ̀ lọ́la o. bí bàbá sí lọ́wọ́ ẹ̀ lọ́la yìí tòní náà ni wọ́n máa jẹ. ẹ má bínú o
Olúwa bá mi sọ̀rọ̀ lórí bàbá Adébóyè Enoch o. Enoch Adébóyè. Ṣé mo rí pé ó wà nù sọ̀jí? Èrò dẹ̀ pọ̀. Ó gbọ́ mi. Mo ń gbádùn yín bàbá. Àwọn bí ìránṣẹ́ Ọlọ́run ìyáyé hálà fún wọn máa tó bí 4. Ìjọ ń ṣe ìsọjí kan sọ̀rọ̀ kí iná ńlá lẹ́rù wọn. Ok. Ṣùgbọ́n lójijì mo rí pé Ṣọlá wà ní ògolo tó. Gbogbo wọn wà ń hòhò. Wọ́n ti bọ́ṣọ ọrùn wọn ni. Wọn mọ̀ bá aṣọ ṣe kúrò lọ́rùn wọn o. Ọ̀wọ́ adíkọ́ àwọn èèyàn máa sá bíràbíràbíràbírà. Orí pápá túká o. Èèyàn gbọ́dọ̀ sá ń gbà wòlíì ń gbàdúrà tí aṣọ bọ́ lọ́rùn. Ó dẹ̀ tí kọ́ àárín bàbá àbèjì dé sálẹ̀. Efe ni. Olúwa ló kàn ṣọ́ra Ọlọ́run kò ní fi ń ṣẹ̀sìn àtẹ̀lẹ́yà o. Àṣẹ o. Ṣe ẹ̀sìn kọ̀rọ̀ ẹ̀sìn gbangba wa o. Wọ́n bá ń ṣe kàn rò dáadáa o. Ìkan máa bá ṣẹlẹ́yà Abẹ́òkúta ni ò ní ṣẹlẹ́yà. Ẹni ṣẹlẹ́yà kò léyà. Kó bá tẹ̀ ṣẹlẹ́yà kí o bá ṣe mọ́ léyà ìyẹn ṣe dá o. Àkọ́wọ́ èwo tí ni ìyàtọ̀ ẹlẹ́sìnyà àti léyà ìyẹlẹ́yà jẹlẹ́yà bá ṣe ní gbangba bá ṣe lọ́jọ́ léyà bá ṣe jọ́ kejì léyà. Ẹ kìlọ̀ wọn kàn bá ń gbọ́ kàn lọ yẹsẹ́ wọn wo. Wọ́n gbọ́ Káà bàbá Adébóyè bá ń gbà àtàwọn mẹ́wàá ẹ̀. Àwọn olórúkọ dáadáa ní sáàdì. Kàn lọ yẹsẹ́ wọn wo. Kàn yiri ẹ̀ wò. Àwọn ń bọ̀. Bóyá yóò jóná ni àbí kò ní jóná. Wòléwòlé ń bọ̀. Yóò wò nú rẹ yóò wòlé mi. Wòléwòlé ń bọ̀. Ó ń bọ̀. Ó ń bọ̀ kánkán. Wòléwòlé ń bọ̀. Ọ̀wárí. Mẹ́mọ̀ òun ṣe ohun Ọlọ́run sọ mí rẹ̀. Tíyín ni kẹ́ gbọ́ kẹsì wí. Nìkẹ́rẹ́ tí Jónàdú tó bẹ Ọlọ́run tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Ẹja gbé padà ṣe bùté o. Àǹfààní sì wà o. Láti tọ́ ọmọlúwàbí bàbá Adébóyè àtẹ̀wọ̀n ẹgbẹ́ yín. Bàbá yìí wà lọ́nà ọ̀tá ẹ̀ náà. David Oyèdépò. Ẹ bá mi kìlọ̀ ọ̀hún. Àtẹ̀yìn lórúkọ. Tẹ́ ẹ jẹ́ ìwé ìránṣẹ́ Ọlọ́run. Tí kí ṣọ́ọ̀ṣì lọ rẹpẹtẹ kí kò sí léeṣẹ́. Kí ṣọ́ọ̀ṣì lọ rẹpẹtẹ. Káwọn ọmọ ọ̀dọ́ tún máa jìyà. Kí kò sí léeṣẹ́. Tọ̀. Ẹ̀yẹ̀ wo. Ká sọ pé à ń ṣiṣẹ́ Ọlọ́run. Káwọn kan máa dán. Káwọn kan máa dán kan máa gbẹ. Ọlọ́run sọ mí ni mo sọ o. Bàbá nítorí ìjọba àsìkò ní oṣù kẹsàn-án ọjọ́ láwà yìí ó dàbí pé ní oṣù kẹsàn-án lẹ máa ń ṣe àjọ̀dún fún ọdún yìí. Báwa a máa bẹ̀rẹ̀ lọ́jọ́ ọjọ́ kìíní. Ọjọ́ kìíní oṣù kélòó? Oṣù kẹsàn-án. Oṣù kẹsàn-án. Ìsọjí ọjọ́ mẹ́ta. Tọ́. Láti 48 years láti ń ṣe bá. Ok. Tó bá díjọ́ Àlàmísì. Ẹ̀mọ̀ kí bẹ́ẹ̀ ni pé ká máa rántí àwọn opó. Bẹ́ẹ̀ ni àtàláìní bàbá. Àtàwọn aláìní bàbá. Bẹ́ẹ̀ ni bàbá. Bẹ́ẹ̀ rí nǹkan kan o. Médè fẹ́ràn lọ́wọ́ dá èmi ní tí o. Léṣì. Àwọn bí 100 rapá máa gbà lálejò. 250 la gbà lálejò. Ẹ máa retí 1 million lọ́dún yìí. Ẹ ràn mí lọ́wọ́ gbogbo èèyàn ká lè rí nǹkan fún wọn o. Ìyẹn a máa ṣètò ọjọ́ Àlàmísì. Àwọn opó àtàláìní bàbá. Ọjọ́ Jímọ̀. Àwọn aláìlóbìí. Ok, motherless home. Tọ́. Níjọ́ Sátidé máa lọ sí iléèwé àwọn ọmọ àwọn tó ń tàbẹ́ fún ní gíláàsì ojú. Ok, àwọn yẹn ni wọ́n gba jígí. Jígí ojú. Léṣì 80 ra rò. Mo jẹ́ pé bàbá kan lè san gbogbo yẹn 200 ó ń lè san.
ó tún ti ń bẹ̀ mí pé òun máa ṣe mú ní ẹjẹ́ kó lómi tún ṣe ẹ̀yìn tí ráǹfààní tẹ́ ẹ̀jẹ̀ ń bẹ̀ ó ní bẹ́ẹ̀ ni. kó tún ṣe kó tún tẹ̀síwájú. gbọ̀ngàn àwa retí káàbàrà wa pè pé kó máa múra lẹ̀ bàbá. kó máa múra lẹ̀. orí ọlọ́run kì í fẹ́ tó àwa èèyàn àṣekún lowó. tó bá díjọ́ Sunday ìjọ́ keje. òun làjọ̀dún. òun làjọ̀dún aago 10 la máa bẹ̀rẹ̀. kó bá rẹ̀ ti dáago 3 sí 4 aṣọ orí ọ̀fẹ́. kálukú máa relé ẹ̀. kó láàkù máa lọ lé ẹ̀. lọ́ba tán. bẹ́ẹ̀ ń ṣàjọ̀dún láago 7 alẹ́ aago 6 o. kí lọ́mọ kí làgbẹ́ mú lóko tí ń dalẹ̀. tó dalẹ̀. èso ìbísẹ̀lẹ̀ lẹ́yìn àjọ̀dún o. wọ́n bá pòjùpá kan pé àbí Ebenezer Obey. Bàbá ẹ̀hún tí ẹ̀ ń sọ gbìyànjú sọ fún àwọn èèyàn ní wípé kí ọgbà àwọn onínú dídùn ọlọ́rẹ̀ ọlọ́rẹ̀ kọ́ ràn mí lọ́wọ́. kí wọ́n ran ìjọ iṣẹ́ ìránṣẹ́ ẹ lọ́wọ́. wọ́n bá ti pè mí ṣé máa fún ọ ní àkáǹtì nọ́mbà yẹn máa fowó sí. ọ̀dà gbogbo ọmọ Yorùbá àtàtà àti pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ ìkànnì yìí Pavilion TV àti bàbá wa bàbá má sunkún mọ́ ẹ wò ó yóò ti dára tó yóò sì ti dùn tó kárí àwọn àyànfẹ́ kí wọ́n máa ran àyànfẹ́ lọ́wọ́. àwọn ti fọ́ọ̀rọ̀ ń ta àpò ráìsì. ẹ dákun gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá sọ ẹ ti mọ̀ pé lọ́dọọdún náà ni wọ́n máa ń ṣe àjọ̀dún kérúbù àti síràfù ọlọ́mọ wẹ́wẹ́ ìràwọ̀ ògo ọlọ́mọ wẹ́wẹ́ níbi tí wọ́n ní àǹfààní àti máa fún aláìní bàbá aláìlọ́kọ aláìláya ìyẹn ni opó kìíní opó kejì tí wọ́n ṣe lọ́dún tó kọjá wọ́n tún fún àwọn èèyàn ní jígí ojú fún ìdí èyí ìwọ náà ló láǹfààní àti darapọ̀ mọ́ ọkọ̀ òbùkún yìí òun lẹ ti gbọ́ pé àwọn tó ṣe lọ́dún tó lọ wọ́n ti ń sọ pé àwọn máa ṣe àmọ́ bàbá ìfẹ́ kẹ́nìkan jẹ kílẹ̀ ọ̀fẹ́ ẹni sùúrù fẹ́ lómi àmọ́ tó o bá fẹ́ kí wọ́n ní sùúrù nígbà tó mọ̀ pé ò ṣe lọ́dún tó lọ wọ́n náà tètè pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá jígí ojú èèyàn 500 mo fẹ́ gbé wọn á sọ iye ẹ̀ fún ẹ tí ò ṣe pé wọ́n fowó kun ó sì sàn bàbá ó sì súre fún ọ ó sì dá mi lójú pé ọgbà bàbá àgé ráìsì 10 mo fẹ́ fi ránṣẹ́ gbogbo ẹ̀ lè bọ́ lọ́rùn má sunkún mọ́ ṣiṣẹ́ kẹ kábàámọ̀. kọ́ má jèrè ẹ gbọ́dọ̀ jèrè wa. ẹ gbọ́dọ̀ jèrè bọ́ bá jẹ lọ́dọ̀ yín ipò fún ni padà ni àwọn táwa ti bá pàdé tí wọ́n ti jẹ́rìí lọ́pọ̀lọpọ̀ bàbá ọkàn jẹ́ nìkan tí máa ń sọ pé olúwa ṣe báyìí fáwọn èèyàn lágbájá níbi báyìí torí pé àgbà. ẹni mélòó lè jẹ torí àgbà ránṣẹ́ ọlọ́run lẹ́yìn jẹ́ ẹ̀ṣẹ̀ ń tẹ́lẹ̀. ẹ máa lọ àti mú ẹ láàdá máa lọ farahàn ní ṣọ́ọ̀ṣì yín. bẹ́ẹ̀ ni ẹ ṣe pé ọyá wa sọ̀rọ̀ sínú kìnìún tó bá jẹ́ bẹ́ẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ ni orí ìkànnì yìí á ti kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí fúdé yìí ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá pétò kí lẹ̀ ń fẹ́ eléyìí lèmi máa gbé eléyìí lèmi máa gbé yóò sì dára fún yín ó sì dá mi lójú pé níwòye ọdún tí ń bọ̀ ẹ̀yin tẹ́ ẹ bá ṣe tọdún yìí ẹ̀yin náà ó ṣọpẹ́ gbégbá bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ nìyẹn bàbá ẹ̀já sì máa tẹ̀síwájú. òkúta ìyá ọ̀mọ̀lé kọ́ ọ lẹ̀. èyí tí àwọn ọ̀mọ̀lé fi sílẹ̀. wọ́n ní àwọn òní mọ́ àwọn bà á mọ́ o. àìró òkúta wo. ààrẹ gbowó àwọn yìí sì ń wí. jágàn àbí kàn pé. wọ́n sọ ládàradà lẹ́nu wọn. pé. Yorùbá nation ìrọ̀rùn ń pa. Yorùbá nation àbòsí ránṣẹ́. àwọn rẹ̀ máa gbé àsíá o. kò sí wàhálà ẹrú ní rẹrù ọba tẹ́lẹ̀. ó ṣeéṣe kó má sí èrè fún wọn mọ́ o. bẹ́ẹ̀ ni ẹrú ní rẹrù ọba. ọ̀rọ̀ àti ìgbín ẹ̀wà àti ìbúyọ sí o. wọ́n fẹ́ kó tètè jiná lórí òye. bí wọ́n gbìn sí. tó lè dùn jẹ. ègbé ni fún àbànújẹ́. tí a kò sì bàjẹ́ irú wòlé àsáyà ló sọ bẹ́ẹ̀. ọjọ́ tó o bá dẹ́kun àti ìbànújẹ́. ó ní làá sì bà ọ́ jẹ́. àbàjẹ́ kan lẹ̀. kábíyèsí ọlọ́run. àbàjẹ́ kan lẹ̀. ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ látẹnu bàbá wa bàbá má sunkún mọ́
àwọn lẹ ti ń bá pàdé láti bí ìṣẹ́jú díẹ̀ ẹgbọ́n nǹkan tí bàbá ń sọ lẹ́sẹẹsẹ bí àkọsílẹ̀ ohun tí Ọlọ́run ní kí wọ́n tún bá wa sọ nínú oṣù yìí. Ẹ wò bí ẹ ṣe ń wọlé ẹ máa bá wa pín tó bàbá. Kábíyèsí olóòtú. Ẹ sọ̀rọ̀ kan nípa àwọn wòlé àwọn pásítọ̀ àbí àwọn ọba àti àwọn ààrẹ àtijọ́ ẹni kankan máa ṣẹlẹ̀ sí àwọn kan láìpẹ́. Ààrẹ ẹ máa gbélé gbọ́. Àgbélé gbọ́ ni. Ẹ gbélé gbọ́. Lára àwọn ààrẹ àtijọ́ àti gómìnà àtijọ́. Olúwa lóhùn máa fi ọ̀pá lé wọn lọ́wọ́. Tí wọ́n máa fi tẹ̀lẹ̀. Tí wọ́n máa fi rìn torí pé wọ́n ní ríran wọn. Tó bá sì ń rìn wọ́n á lọ. Orí èrè iṣẹ́ wọn ò fẹ́ pín fún wọn àwọn ààrẹ àná ààrẹ ìjẹta gómìnà àwọn kánsẹ́lọ̀ chairman owó wọn gbìn. Wọ́n kà. A máa ká o ẹ máa gbélé gbọ́ o. Tọ́ ọ̀rọ̀ dọ̀rọ̀ orin tí ìyá mi máa ń kàn nígbà yìí ẹ̀. A ní àjọ tó bá dá lóko ààrẹ bí sá òwe gèlè gẹ́ngẹ́ níwájú ẹbí wa. So ìyẹn ti pé àjọ tí wọ́n dá ni wọ́n ń kó. Wọ́n máa kó o. Tọ́ ní àkìmọ́lé àtàmì àkọsílẹ̀. Àjọ wọn ò gbé nìyẹn téèyàn bá dájọ́ ń gbà míì tó bá rí gbà àjọ dàrú nìyẹn. Àjọ wọn ò dàrú. Àjọ wọn ò dàrú. Wọ́n pín èrè wọn o. Kọ́lọ́run wọn tẹ̀síwájú. Ẹ pààrọ̀ ọdún yìí o. Kò sí wàhálà kọ́lọ́run tẹ̀síwájú. Torí Ọlọ́run rè pé Ọlọ́run ẹ̀san o. Òun á gbẹ̀san. Òun máa gbẹ̀san ìṣẹ̀lẹ̀ máa dáhùn dúró o. Tòmí lọ́dọ̀ tèmi kọ́lọ́run má tẹ̀ fẹjọ́ wọn sùn wá mọ́ kó ètè gbẹ̀san ká kó mọ̀ wọn. Ó ń gbà ẹ́rẹ́ kò mọ̀ kò tí ì dé. Àníkọ́ gba ìtaárí wọn. Ẹ̀gbélé gbọ́ o. Tọ́. Olúwa rè tẹnu mi sọ o. Bàbá káfẹ́ léyìí kó ìdí ọ̀rọ̀ ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí mo bá yín sọ̀rọ̀ yìí Olóyè Sunday Ìgbòho wọ́n lọ wà nílùú Èkìtì láti ìlú Èkìtì wọ́n máa wọlé sí ọ̀dọ̀ Ọ̀ọ̀nìrìṣà ní ọjọ́ Wednesday jẹgbẹ̀nẹ̀ bí àtẹ ìpín. Ìkọ́ kí ìkọ́ bá là. Ṣé o máa lọ rè kó máa bọ̀ rẹ̀ àwọn òun lẹ́lẹ́ Yorùbá ti dìde. Àwọn yẹn ń pè ní aláìmọ̀ ẹni ọ̀mọ̀ wọ́n ti dìde àwọn ìtẹ́lẹ̀ ìdó wọ́n ti dìde. Ta ni wọ́n lẹ́nu wọn ò lè sọ̀rọ̀. Kápọ̀ lẹ́nu wọn sọ̀rọ̀. Ṣé wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀ kan tó lọ ẹbí gbà wọn lọ la gbé àwòrán wọn kalẹ̀. Ọmọdé ń ṣe wọn. Tọ́ wọn náà lójú wọn ò lè fi ríran. Wọ́n gbà wọ́n wà láyé ká ń bọ̀ wọn. Ṣé wọn ríran. Wọ́n ríran. Tí wọ́n ń jàjà gbá. Ṣáwàrí Jésù lè ní ṣe bá àwòrán rírà dẹ̀ rí. Àwòrán Jésù sọ̀rọ̀. Ṣé fọ́tò wà ń gbáyé Jésù. Ó sì wà àbí tànẹ́bì. Ṣé ayé àwọn alákatakítí rẹ̀ máa mi bá mẹ́ta sọ̀rọ̀ wọn. Ṣáwọn katakítí ló tí wọ́n máa ṣe. Ọlọ́run rè pa láṣẹ mi. Àti jẹ wọn ni wọ́n ń wá káàkiri. Àwọn Ògún Ṣàngó Mọ́remí Ọ̀ṣun Ọbàtálá. Ṣé ẹ mọ̀ pé àwọn ìtẹ́lẹ̀ Òǹdòdó ọ̀tọ̀ rí wọn. Bẹ́ẹ̀ni. Ìtẹ́lẹ̀ Ẹ̀gbàdo ọ̀tọ̀ rí. Ìtàbúlé Wàdó gan ọ̀tọ̀ wà. Wọ́n ti dìde wọ́n ti pamọ́ pọ̀. Wọ́n fi fìmọ̀ ṣọ̀kan. Wọ́n ti fìmọ̀ ṣọ̀kan. Wọ́n ti fi ọ̀jọ̀gbá ìgbàanú kan ṣọ̀já. Wọ́n ti fi ìgbàanú kan ṣọ̀já. Ó ti dá. Gbogbo wọn Fúlàní ń kójọ sínú igbó. Irinṣẹ́ wa wà. Àwa la gbà láti. Wọ́n máa jàjà kanra o wọ́n mọ̀ ṣe ń jà rọwọ́ mọ́ wọn tó wọn. Olúwa rè bá mi o. Ègbédẹ́nẹ ní ìwí kọ́lọ́hún kò wí. Ègbédẹ́nẹ ní sọ́gbà Ọlọ́run kò sọ. Ní kẹ́rẹ́ tó sáré ìmẹ́ni sọ wọn Ọlọ́run kò ràn mí o. Wọ́n sọ fáwọn ìmẹ́ṣẹ́ májíìkì omi ń pidán o. Ẹni máa gba nǹkan lọ́wọ́ rán máa ní sùúrù wa o.
kì í ṣe gírígírí. wọ́n lọ wá lọ tọrọ owó lọ́wọ́ chairman àdúgbò yín, owó ìlú náà ló fẹ́ fún ẹ. bó o tẹ̀ wá tẹ̀ tún ṣe sùúrù ọ̀gbọ́dọ̀ ṣe gírígírí. tó bá sọ pé ojú ń kàn ẹ́, àwọn yòójú kò kàn án gbà. bẹ́ẹ̀ ni àwọn bá tẹ̀ lójú kan àwọn tó dúró tì ọ́ sọ pé wá lùgà wọ́n á tún kólú ẹ̀ ní rúgbà. wà á gbọ́ ọlọ́run o pé wá ti di ìgbà wa ìkébà ti dá mi lóhùn ọ̀rí. àìmọye ẹni tí ń rí àìmọye. tó ti tò ṣáájú tiẹ̀. ẹ wò wá yín bàbá mi ṣẹ̀ṣẹ̀ fóbìnrin lóyún náà 70 ni bàbá mi ṣe fóbìnrin lóyún. ń bọ̀ ọlọ́run rántí bàbá nìyẹn. gbà wọ́n ṣìwé ìrántí kan rẹ̀. bẹ́ẹ̀ ni. ìyàwó rẹ̀ wà ní 60. bẹ́ẹ̀ obìnrin bá wà ní 50 ní ìsìn ṣó lè bí mọ́mọ́. ìyẹn dẹ̀ wà lọ́wọ́ ọlọ́run. ó ti dóòdì. ló bàbá ní bá ti bá ẹ sọ̀rọ̀ bá ní ọlọ́run ti dá ẹ lóhùn gbàgbọ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni. mo dẹ̀ máa ṣe kó máa lóhùn ò ṣe mọ́ kó ní kó máa lọ́wọ́ má jẹ́ kó o ṣe. tó ẹ̀yin olólùfẹ́ wa nínú ilé ọ̀rọ̀ lẹ́tí gbọ́ lẹ́nu bàbá wa bàbá aládùúrà ìtàròǹbí tí gbogbo èèyàn mọ̀ sí bàbá má sunkún mọ́ lónìí lórí bí ìrìn àjò orílẹ̀-èdè Yorùbá bó ṣe lọ. ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó hàn lójú ìwòran yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ láti béèrè ìbéèrè àbí fún àdúrà bí ìtọ́ni ohun tẹ́ ẹ bá fẹ́ nípa tẹ̀mí àti dídá sí ọ̀rọ̀ àjọ̀dún. ẹ bá Ọlọ́run ṣòwò àwọn owó kan wà níbì kan tẹ́ ẹ pamọ́ síbẹ̀ tí ò lè di nǹkan kan àmọ́ tẹ́ ẹ bá fi bá Ọlọ́run dá okòòwò ó dá mi lójú pé yóò fọ̀pọ̀ rọ́pò. fúndé yìí ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ẹ béèrè ìtọ́ni ẹ bẹ̀ ẹnìkan bá yín fẹ̀mí sọ́nà gbogbo ẹ̀ kẹwàá. lẹ́yìn pé ṣó ra ráìsì kó gbé wá máa júwe ṣọ́ọ̀ṣì yẹn. bó bá sì jẹ́ pé ẹ̀yin fẹ́ ra rẹsì ni ẹ fẹ́ fowó lẹ̀ pé tó jẹ́ ń fọwọ́ ara mi ra rẹsì tó wù mí. ó bá ara rẹ̀ lọ́hùn pẹ̀lú ẹ máa fi pín. bẹ́ẹ̀ ni ẹ ti ra gbogbo nǹkan tí wọ́n fi pín ẹ lè rà á níbikíbi tí bàbá júwe ibi tí wọ́n wà fún yín tẹ́ bá ti pè wọ́n ó sì gbà á pẹ̀lú ìsúre àti àwọn nǹkan mìíràn tó wà fún wòlíì níṣẹ́ àwọn wòlíì tí wọ́n gbélé yín lọ́wọ́ pé kárí ọmọ ọ̀dọ̀ lórí gẹ́gẹ́ bí Olúwa ti pa á láṣẹ fún wọn títí ìgbà míì tẹ́tùn máa bá wọn pàdé à ń sọ fún yín pé àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo wa o. àmín. ó dàbọ̀.